woli Akogun jáde sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat. Ṣé rántí wòlíì tó máa ń rìnà yẹn? Bàbá yẹn ni wọ́n rìnà sí Pella lọ́jọ́ sí pé Pella máa l'accident tó sì padà l'accident orí ló kó yọ o. Wọ́n ti rìnà sí oríṣiríṣi àwọn èèyàn lọ́lọ́kan ọjọ́ kan tí ìran wọn sì wá sí múṣẹ. Ṣé wáyé lórí ètò ìdìbò ìgbà ìdìbò gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ tí Alhaji Dr. Oriyomi Hamzat fẹ́ gbé yìí, bàbá yẹn tún ti rí nǹkan o, bẹ́ẹ̀ ni wọ́n tún ti sọ nǹkan. Kí ni nǹkan tí Prophet Akogun sọ lórí ètò ìdìbò gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń bọ̀ lọ́nà? Kí ni wọ́n sọ nípa Alhaji Dr. Oriyomi Hamzat? Ẹ̀yin èèyàn mi, ẹ ó gbọ́ nínú ilé tí mo mú wá. Ẹ wo, ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o, ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ bá ń farabalẹ̀ gbọ́ gbogbo ìran àti gbólóhùn tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu bàbá ẹ̀ torí lè ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. ẹ̀yin tẹ́ bá ń bá ìkànnì yìí pàdé fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. bẹ́ẹ̀ ni aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é, òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí láì dé ìnàpẹ́nu. Prophet Akogun, ó yá ẹ bá ń gbóhùn sókè. Ní Ọ̀yọ́ State. In Ọ̀yọ́ State. Ọ̀gá kan wà ní Ọ̀yọ́ State. There is a boss in Ọ̀yọ́ State. One man in Ọ̀yọ́ State. Ọkùnrin kan wà. Ó contest fún governor. Contesting for a governor post. Má gbọ́ o. Still listen. Wọ́n pe orúkọ ẹ̀ ní Oriyomi Hamzat. They call him Oriyomi Hamzat. Did you know Ṣé mọ̀ that this man pé arákùnrin yìí ó ti build the legacy tó jẹ́ pé ó ti ṣe nǹkan sílẹ̀ to the length that ó nírú èèyàn tó lè beat legacy tó ti gbé kalẹ̀. àwọn nǹkan rere tó ti ṣe sílẹ̀ ẹni tí a ṣe kọjá ẹ̀ ẹnìyàn á gbìyànjú. Ó ń contest fún governor. Now contesting for the post of the governor. Nígbà tí ó tiẹ̀ ti contest rárá. Even when he has not contested. This is a man eléyìí jẹ́ ọkùnrin that has come through for the poor people. Ó ti la oríṣiríṣi kọjá fún àwọn tó àwọn mẹ̀kúnnù. Àwọn mẹ̀kúnnù, God bless you. This is a man. This is arákùnrin yìí. Tó lọ ṣe ẹ̀wọ̀n àìmọ̀dí. Went to the prison for unknown case. Nítorí pé because wọ́n fẹ́ bọ́ àwọn ènìyàn. They want to feed people. Ẹ̀yin èèyàn kú àwọn ọmọ wa o. People, please bring your children. A fẹ́ fún wọn ní oúnjẹ ọdún. We want to give them things for the festive time. Ó di họ́wùhọ́wù. Now, due to the population of people that people were so many. Ó di kọlura wọn kọlu bí kọlù ọ̀hún. With the whole trouble. Ṣé mọ̀. Látara kó fẹ́ ṣe oore. Because he wants to help people. Orí wàhálà yìí. Gbàtórí wàhálà yìí tán. When he sees the problem. Wọ́n arrest yẹ. They arrested him. He was in custody for days. Ó wà ní àgọ́ ọlọ́pàá fún ọ̀pọ̀lọpọ̀. For weeks. Fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. Àti ọjọ́. And days. Ó padà wá. He came back. Excuse sir. Kò tún dẹ́kun oore ṣíṣe. He did not stop doing good. What kind of man is this? Irú ènìyàn wo rèé? Yẹn. Ó jẹ́ èmi àti ẹni. If it is you and I. Ọjọ́ yẹn la máa sọ pé àṣemọ́. That is the day we will say we are not doing again. And can I tell you? Ṣé kí n sọ fún yín? Whether he won the election or not. Bóyá ó win the election yẹn àbí kò win yẹn. He has a legacy already. Ó ti ní àkọọ́lẹ̀ ìṣerere sílẹ̀. And this is an unbeatable legacy. Eléyìí sì jẹ́ àwọn nǹkan rere tó ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀ pé kò sẹ́nikẹ́ni tó lè. Now, kí ni mo ṣe sọ bẹ́ẹ̀? Kí ni reason? What is the reason for saying that? If there is such a man. Tabanirú ọkùnrin bẹ́ẹ̀. Méjì mẹ́ta mẹ́rin. Like 2, 3. Márùn-ún. 5. Ní orílẹ̀-èdè yìí. In this country. Ẹ gbà mí gbọ́. Believe me. Ara máa rọ àwọn èèyàn jù bẹ́ẹ̀. See, people will be at ease in this country. The only time. Ìgbà kan. Ìgbà tí a lè rí àwọn èèyàn kan jáde fún àwọn mẹ̀kúnnù. And you see people coming out for the only time you see people coming out for the common people. For the common people. Yes. Is during election. Inú ìgbà ìbò. Ìgbà ìbò. That is it. Wọ́n á pín rice. They will share rice. Wọ́n á pín ẹ̀wà. They will share beans. Wọ́n á pín
money, bread. wọ́n á pín owó. Yes. wọ́n á pín ẹ̀rọ. ẹ béèrè pé. Ask them. níbo ni wọ́n wà. Where were they? nígbà tí ò sí election. When there is no election. tó ẹ̀yin yẹn wá nílùú jù báyìí lọ lórí ilé tí a mú wa fún yín sáà yìí kí ni nǹkan tẹ́yin rí sí ìran yẹn àbí gbólóhùn ní ká pé kí ni nǹkan tẹ́yin rí sí gbólóhùn tí ń jábọ̀ kí ni nǹkan tẹ́yin rí sí tó ẹ̀yin yẹn wá nílùú jù báyìí lọ lórí ilé tí a mú wa fún yín sáà yìí kí ni nǹkan tẹ́yin rí sí gbólóhùn tí ń jábọ̀ tí ń rí bọ́ lẹ́nu Prophet Akogun bóyá ló ṣe lágbọn tọ̀dọ̀ tí ń bẹ̀ ẹ jẹ́ darapọ̀ ní abala àríwú sí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ bá mi bó káàkiri tààràtààrà kó bá lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára nírè jù báyìí lọ lórí ilé tí a mú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.